nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilites. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilites. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Musilites TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilites TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Àwọn ọjọ́ Sátidé yẹn èmi bá rí post kan tí ọ̀kan ní àwọn ọmọ ìyá wa Sàlàfíyà bàbá òye sọ àlùsúnlẹ̀ àwọn ìran àlùsúnlẹ̀ nígbà tí àfáwà Abdulqahir al-Baghdadi nínú al-Farq bayna al-Firaq tọ́jọ́ náà ka àwọn àsìlẹ́fù àwọn òun là ń pè ní àlùsúnlẹ̀ mẹ́jọ ni wọ́n kà àwọn oṣù fídẹ́kà lẹ́lẹ́kẹfà. Gbogbo ọkọ̀ tó dá nínú ìsìláàmù ni wọ́n máa fẹ́ gbé. Gbogbo ẹgbẹ́ bá tọ ìtẹ́ ìsìláàmù láti pilẹ̀ àwọn tí ó kọ́kọ́ jẹ́ ọkọ̀ ìtayé mọ̀ọ́mọ̀ wọn àwọn ní àwọn àṣàrẹ́ àwọn mọ̀tòròdí àwọn ahàlẹ̀ afẹ́m. Àwọn wọn jẹ́ àlùsùkọ́ àwọn máa ká mi lẹ́nu àwọn àlùwẹ̀ wọ́n yẹn ṣe ẹ mọ́kù wọ́n bá wọn. Sàlàfíyà àwọn Sàlàfíyà kan tó wà mẹ́tọ́ lọ́mà. Àwọn tí wọ́n ya tọ́lá yìí àwọn Sàlàfíà 1990 táwọn ara wọn náà padà pé ẹja fìlẹ̀ yìí ya ara wa lọ́tọ̀ pọ́ ní bàbá àwọn wèrè inú wa ni. Bá a ti ní àwọn aṣèrè nínú àwọn tí wọ́n pèrè àwọn máa oṣù yìí. Gbogbo fíríkọ̀ kọ̀ọ̀kan ló ní àwọn láṣejù àtàláṣejù bọ́lọ̀ ti dáyé nù. Bọ́ ọba lọ yá àwọn ìhọ́ra àwọn kan táwọn tún pọ̀. Kéèyàn wà láàrin lọ́dà jù lọ́rọ̀ fi pé ìsìláàmù ní ẹ̀sìn àárín gbogbo. Lọ́kàn ni wọ́n bá lọ pósìtì ọ̀rọ̀ bàbá yìí kiri ló ń ka ọ̀rọ̀ yẹn ó tún àdé èyí ní ilé ọ̀gbẹ́ ìpínlẹ̀ ni ó tún wá gbé fún yàtọ̀ ẹ bá ń ka wọ́n pe ọkọ rẹ̀ ní àbú àìsà kìíní kan àbánikánná báyìí náà bá lọ́rọ̀ sórí Facebook ní sí ẹ̀yìn ọ̀rọ̀ kọ́ síbẹ̀ wípé ọba dákọ̀ bàbá wa àjàrí lórí wípé iná ni ó ti lọ bẹ́ẹ̀ nísì ó kú fún dídà èyí tó sùn ní wípé iná nílọ ọ̀rọ̀ ya pàmílẹ̀ púpọ̀ ẹ̀dá pẹ̀lú ìrúwà yóò tẹ̀ agbọ̀rọ̀ kúrò yìí sí èyí tó tí àmúrù tó ṣì kúrò ti kọ́ sí àná ní púpọ̀dá àwọn ṣe sájídá ti ṣúkúrì àfọ́ọ̀pọ̀ tó tọ́fà kútẹ́ táà ló tún ṣe ẹ̀mí ha ọ̀nà táfà àti ẹ̀gbàlagbára ní sábà bí i tún lágbára ẹ̀láfikọ́ wọlé. Bàbá ìrẹ́ tó wá bá bẹ́ẹ̀ nítọ́ tí gbogbo ayé wọn ṣe dáwà ẹ̀láfikọ́ tún wọlé. Èmi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé ayọ́kẹ́sẹ̀ rẹ̀ àtẹ́ ìpariwo ẹ̀gùn òye yìí. Àtàlẹ́ àlàlá kéèyàn ọmọ ìgbà sí ọlọ́run ṣe lórí wípé lábájá ọ̀rọ̀ náà tàbẹ̀dò yóò wà nìjẹ́mẹ̀ nínú àwọn kàbá ìdí ẹ̀sẹ̀ nínú Islam. Ọlọ́run ní ẹ̀tọ́ yẹ lábájá ní ọ̀rọ̀ náà tàbẹ̀dò yóò wà nìjẹ́mẹ̀ ẹ̀rọ ọ̀ka ìtọ́ àwọn tó dórí òun tá nẹ́bí sọ. Èmi wọ́n sọ̀rọ̀ ẹni jọ Sátidé tó lọ nì láti gbọ́ yẹn táwọn èèyàn tí wọ́n bọ̀ wá ń gba oríṣiríṣi kọ́ọ̀tù táwọn èèyàn sọ ìrírí tí wọ́n rí lára àwọn ọmọ ìyá wa Sàlàfíà 1990 ẹnìkan wá pè ní àárọ̀ àná wọ́n á sọ ìrírí tiẹ̀ ibi tí mo lọ bẹ̀ ní kó gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yìn bàbá àtẹ̀jọ́ pé àtẹni tí ń gbọ́dọ̀ àtẹ̀jọ́ bá máa gbọ́ mi gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti kádàrá kẹ́ ní ọ̀kan nínú ẹ nínú ẹbí wallahi ẹ múra sádùá ẹ múra sí àdúrà àdáwò lọ́wọ́ fún wọ́n ṣe nínú ẹ̀sìn communicable diseases ni wọ́n tí a bá ka gbogbo ọ̀sẹ̀ sí wọn mílẹ̀ alìfẹ́ ìyàlìyà kò sí ìyàtọ̀ láàrin àti àwọn Khawarij kò sí ìyàtọ̀ kankan láàrin wọn
ẹni ẹ wá sọ ọ̀kan nínú ọmọ ìyá ọlọ́run méjì náà ni ìyá àwọn àti ọ̀rọ̀ àwọn bí bàbá àwọn tètè kú òun lẹ̀gbọ́n àbúrò òun wá lọ já máwọn sàlàfíà 1980 lọ́wọ́ ẹni wá bẹ̀rẹ̀ sí sọ àwọn àdánwò táwọn kàn lórí ẹ̀ pé kọ́dá ọ̀rọ̀ rẹ̀ lọ́pàá yá àwọn. La ilaha illallah. ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ní wọn nínú ẹbí ẹ tètè mójútó àwọn ọmọ yìí lọ́rọ̀ ọ̀nà tó gbà mójútó wọn ni pé ẹ mọ ọdún ilé ìwé tá ẹ fi wọ́n sí ẹ sì mọ ọdún ilé kéwú tí wọ́n lọ ẹ sì máa sọ wọn irú wá sí wọn ni wọ́n ń gbọ́. wàláhì ọwọ́ nínú ẹni tọ́lọ̀ ń fi àwọn ọmọ sàlàfíà yìí sí àdáwò nínú ẹbí ẹ̀ tí wọ́n ní sunkún lórí wọn. La ilaha illallah. ọmọ létí kọ́mọ̀tọ́sí ìbànújẹ́ ni wọ́n mọ̀ jẹ́ fún ẹ bí yẹn ọ̀kan tó súnmọ́ mi dáadáa tí bá tí àwọn àfá ọmọ ìjẹ́rì àmọ́ wọn ò ní sọ ọfẹ́ ìyàwó páàkì sọmọ lórí lọ́fẹ́ ọlọ́run sí wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé ọmọkùnrin yìí dà kò sí ìtọ́wọ́ olówó tí bá dá tẹ́lẹ̀ tí ó kí ni orí ó bí ọkùnrin náà dín gbogbo fún àwọn Ìgbò àwọn tẹ́lẹ̀ rẹ̀ ń ta ọkọ̀ fún ọba àṣà ọ̀dọ̀ wájú ẹ̀yìn ò bá mú kò sábúrú bí ká ṣiṣẹ́ àti ṣe wá ṣe lórí pé bá àkéyàn kí kò pé kéèyàn máa níṣẹ́ bọ́ọ̀ bá ṣe iṣẹ́ máa rán owó níṣẹ́ àáfàá máa rán owó níṣẹ́ ni ìyẹn ni oníjẹ́ káàbọ̀ lè jẹ̀jẹ̀ kújọ níta sọ́ọ̀bù yóò fi pé lára ẹ̀ bàbá ajínigbé kírun pé ìyàbá lọ́rẹ̀ tí pàjẹ́ tàṣọ́ọ̀bù ọ̀ pàjẹ́ lára ẹ̀ àkọ́kọ́ sẹ́tìnà sọ́ọ̀bù sì máa ṣe lẹ́yìn lọ́wọ́ kan dín ìyàbọ̀ òròsì ní jẹ̀jẹ̀kújẹ ẹwà ní pọ̀pọ́ọ̀fù kí òdìdí ẹni tó ní masters lọ́wọ́ ìwọ̀n ọmọrúwá kí ó lè rọ̀ fẹ́ ṣiṣẹ́ lábẹ́ ìjọba kèfèrí. La ilaha illallah. ìjọ tí ó bá yíwọ́ fún ọ̀kan náà àwọn ọ̀gá yín lọ́dọ̀ bọ́ ọ̀sọ́ àyí tí ó parọ́ bá wọn tàbí ìfẹ́ ọmọ ọ̀pá rẹ̀ lọ́gbọ́ta pé èyí ìjọba múnà ìwọ́n ẹ ti yá àtàgbé àkídà náà ló ń gbé ọlọ́run pa ẹ̀ ẹ ti wọ́n pariwo ẹ̀ pariwo ọlọ́run ìjọba kèfèrí ẹ̀ fún pariwo pé kọ́ wá gbà yìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn gbẹ́lẹ̀tọ̀ wọn mọ̀ láàrin àwọn ìlúkù ìmúra jọra wọn ṣákìlì wọn mọ́tàárì wọn jọra wọn ẹ̀rí ìrùgbẹ̀ ẹ̀rí àwọn sáwáfínù ẹ̀rí sọ́kòtò gbọdọ̀ kéèké bí súnmẹ̀ ẹ̀rí àwọn sáwáfínù wọ́n kú wọ́n yàtọ̀tọ̀ sí àwọn jamaatu tẹ̀bílì wòlí ọlọ́ọ̀lọ́pọ̀ ní wọn àwọn tàbọ́mùrù wòlí ọlọ́ọ̀lọ́pọ̀ ní wọn àwọn TMC wòlí ọlọ́ọ̀pọ̀ ní wọn àwọn Ikhwanul Muslimun wòlí ọlọ́ọ̀lọ́pọ̀ jù láàrin wọn gbogbo owó èyí náà làwọn sọ́wọ́dún nàìjíríà tí ń pè ní kẹfẹ́ ìlú wọn ní ẹ̀sá fún o àfáà yìí ló ṣù ayé lọ́wọ́ kọ̀mọ̀dé yìí ló ṣù ayé akọ́rẹ̀ bí àbíkú wọ́n ṣe wá sí ẹgbẹ́ orí wọ́n láwọn táwọn fẹ́ kà yí ẹbá tí wọ́n sá fún wọn ara tí ẹbí yìí fi jọ lójú mú ó ní ẹbá ló ṣú fi ẹ̀sá fún ẹgbẹ́ ìgbẹ́ta ló bí àfáà yìí ló ṣù nínú ilé wọn 99.9 inú ilé wọn àwọn ṣúbí ẹ̀dẹ̀ ní bọ́bá wọ́n ṣúbí kọ́ sá fún wọn ẹni wọ́n sáfẹ́ bí sẹ́ǹsì lábù nìyí ẹni bọ́bá ní tẹ̀lẹ́gì kọ́ sá fún wọn ó bí díà ní wọn ẹ̀sọ́ inú ilé kanlẹ̀ yóò bá ìtẹ́ kìí tẹ̀ ní bó ṣúbí tẹ̀lé bá tẹ̀lẹ́gì ẹni kọ́ sáfún ìfádì mùsùlùmí gbogbo àwọn ilé bá nílẹ̀ yóò bá tẹ́ ṣiṣẹ́ dáhàbọ̀ tó kọ́ ìfúdẹ̀ mẹ́tẹ́ ní àṣepọ̀ tí ó bàjẹ́ ọmọ ọ̀fẹ́ ọmọ táwí èyí sọmọ lọ́rùn orí ohun tí lọ́rùn ọlọ́run gbèsè àwọn ọmọ balance lọ bọ́mọ ìsì lọ rí ó sì lọ dáná mọ́ àwọn sáfìlẹ́tìmẹ̀tì lọ́wọ́ nù nígbà tó wá sí bàbá ní ìyàwó òun pàṣẹ fún kọ́mọ́ tẹ̀ kí àwọn ìyá àwọn àti bàbá àwọn mọ́ kọ́mọ́ tẹ̀ kí wọn mọ́ nínú tábọ̀ bí dáwọn ọmọ lónìí à ń bí wọ́n látọ̀dún ìwé tí wọ́n wà pé ẹmú lẹ́sùn kẹmílẹ̀ kìtàbí àsúnmọ̀ tó ní ẹmọ́ tẹ̀kí ẹ̀wá àdínsì tẹ́ ń kó kí lásán gbogbo lálàáfíà ọ̀rẹ́ ó sick gbogbo àwọn tàwádùn tí wọ́n bá gbá ní fún láti gbogbo lè gbádùn àwọn náà gbádùn aláàárẹ̀ tó tọ́jú aláìgbádùn níbo ni ọ̀rọ̀ ọdẹ já sí àwọn tó bí nǹkan níbi òun ti wá òun máa tẹ̀ kí wọn ní bọ́ọ̀lù wọn máa wá dúró kí bàbá ọkọ wa àti ọkọ oníwọ́n bá rí bẹ́ẹ̀ òun ò lè fara kọ́ wọn torí kébìrì yọ
ọwọ́ aṣọ tó tóbi ọdún 5-6 tí ò súnmọ́ ìyàwó lólé wọ́n padà tún kákẹ́ yìí ọba yìí ẹ̀ débi pé gbogbo àwọn ọmọ tóbìnrin yìí bí fún ó búlọ́ọ̀kù wọn dànù àtòrílá àti social media sẹ́sìn yẹn àwọn olùkọ́ni ọkàn sọ́dọ̀ wípé gbogbo dẹ́ tí wọ́n ṣe kì í wọ́n rí wísà wọn tí wọ́n ní ra márùn-ún sún fún ẹ̀ àwọn wèrè ara àwọn wèrè tí ń bẹ́rù tiwa náà ni wọ́n ń pàkíyèsí ọlọ́run dákun bá sàtọ́ àwùjọ wa ṣe ẹ̀rí dáwọn èèyàn sàmí mo fi kí ọ̀rọ̀ ilé ìwò ọlọ́run dákun tó jẹ́ ọjà rí bàbá wa àgbàláró ọlọ́mọsàjáre pẹ́ o ọlọ́mọsàjáre láti máa fún yín